ṣe gan ni àtúntì ilẹ̀ kan sí gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko àkéyín gbogbo ẹ̀yin màmá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin àbúrò wa gbogbo ẹ̀yin tí ń fi tí ayọ̀ gbọ́ wa ọ̀kìnrin orúkọ tèmi ni bàbá confam JP. Lọ́sàn-án yìí mo tún ti gbọ́ ìpè ní ọ̀dọ̀ ẹni tó ń ràn wá níṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ a máa lóhun ká máa ka mẹ́sẹ̀gì kan mo ti sọ nínú fídíò tí mo drop ní last one. Èmi ò ń gbọ́ mẹ́sẹ̀gì, mi kì í ka mẹ́sẹ̀gì kankan. Mo bá send fídíò wá mi ò ní time láti wò ó nítorí pé irọ́ ló pọ̀ jù nínú gbogbo wọn. Irọ́ ni gbogbo ẹ̀, kò sí òtítọ́ kankan. Àfi tí Olúwa bá sọ fún mi. Gẹ́gẹ́ bóyá tún jí mi lọ́sàn-án yìí tó ní kí n dìde, ó lóun fẹ́ bá mi sọ̀rọ̀, kí n bá ọmọ aráyé sọ̀rọ̀. Mo tún ti dìde. Lẹ́yìn kí n gbọ́ bàbá Kóìkì, mo mọ̀ pé ibẹ̀ ni mo ti máa rí Jẹ̀míù. Tí bá ti pè é, ṣé ohun tó Olúwa bá mi sọ yìí bàbá, ṣé ó ń lọ lọ́wọ́lọ́wọ́, ṣé ó ń ṣẹlẹ̀? Tó bá ló ń ṣẹlẹ̀, okay, màá fọ́dà. Pé tó Olúwa bá bí mi sọ̀rọ̀, ibi tí mo tún ti ń confirm ẹ̀, òun ni ọ̀dọ̀ bàbá Kóìkì. Tí bá dẹ̀ ti gbọ́ lẹ́nu ẹ̀, Jẹ̀míù ló ti di Jẹ̀míù, ó tán. I will come out to say what God asked me to say. Olúwa ní kí n sọ fún gbogbo ẹ̀yin ọmọ Kútọ̀nù pátá pé kẹ́ ẹ dìde kíákíá. Torí nítorí pé kí pírẹ́sídẹ̀ǹtì yìí bá lọ tán, ẹ̀yin lẹ máa padà jẹ̀yà ẹ̀ o. Ẹ má jẹ́ kí ìjọba yín kó ba àjọṣepọ̀ tó ń dán mọ́rán tó wà láàárín àwa pẹ̀lú yín. Mi ò sọ àwọn Yorùbá o, à ń sọ nípa Yorùbá nation. Nítorí pé àwa ti ń rí pé ó dàbí pé pírẹ́sídẹ̀ǹtì Kútọ̀nù àti àwọn agbófinró tí wọ́n mọ̀ nípa òfin, wọ́n ti ń play game. Kò wá síbi tẹ́tí fẹ́ gba àbọ̀dè ọ̀dọ̀ àwọn ọmọ Yorùbá lẹ ti fẹ́ gba àbọ̀dè. Kì í ṣe lọ́dọ̀ àwa ọmọ Yorùbá nation. We are different. We are different. I am not a Nigerian. I can declare it everywhere. Èmi kì í ṣe Nàìjíríà. Mo ti kẹ́kọ̀ọ́ pin ní kólíkálukú máa lọ lókun òun làwa ń dúró dè. Mo fẹ́ fi àkókò yìí bá gbogbo ẹ̀yin olówó Kútọ̀nù sọ̀rọ̀, ẹ̀yin ọlọ́lá Kútọ̀nù, ẹ̀yin jàǹkànjàǹkàn, èèyàn ńlá, ẹ̀yin alájà, ẹ̀yin alájì, ẹ̀yin èèyàn pàtàkì tó wà ní Kútọ̀nù tó mọ rírì wípé kì í ṣe ẹ̀yin lẹ máa jẹ̀yà yẹn o, ṣùgbọ́n ìtàn yẹn máa wà ńlẹ̀ di àrọ́mọdọ́mọ yín tí nǹkan bá ṣe Sunday Igboho mọ́ yín lọ́wọ́. Ìtàn ní kẹ́ ẹ bẹ̀rù, tó yẹ kẹ́ ẹ tètè lọ sọ fún pírẹ́sídẹ̀ǹtì yín kó rìlíìsì Sunday Igboho kó jẹ́ kó máa lọ. Tí nǹkan kan bá ṣe Sunday Igboho tó ṣe mọ́ yín lọ́wọ́ ní Kútọ̀nù, so bí mo ṣe rẹ́rìn, ìtàn ni ẹ ò lè lẹ́ọ̀dọ́ Yorùbá táwa ń sọ. Yorùbá yín kọ̀ lọ lẹ́nu ni, kò sóhun tí mò ń sọ báyìí tẹ́ ò gbọ́ tónítóní débi president yín. He is hearing our Yorùbá tó bá pé ọmọ Kútọ̀nù ni o. Ó lè lọ lẹ́nu kó máa ṣàjà àṣẹ sọ́gbà o. Olúwa ní kí n sọ fún yín gbogbo ẹ̀yin ọmọ Kútọ̀nù tẹ́ ẹ lẹ́nu ní Kútọ̀nù, ẹ̀yin èèyàn jàǹkànjàǹkàn Kútọ̀nù, ẹ lọ ro ẹ̀yin ní kẹ́ ẹ rò, ẹ̀yin ní kẹ́ ẹ rò. Nítorí pé nígbà tí pírẹ́sídẹ̀ǹtì yín tí ó fẹ́ gba àbọ̀dè yìí tó bá padà gba àbọ̀dè fún yín, ẹ̀yin kọ́ lẹ máa jẹ̀yẹ̀, àwa máa pìtàn fáwọn ọmọdọ́mọ yín ohun tẹ́ ẹ ṣe fún wa, àwa Yorùbá nation. Bẹ́ẹ̀ bá ṣe dáadáa, a máa pìtàn fáwọn ọmọdọ́mọ yín pé ẹ ṣe dáadáa. Bí ẹ bá dẹ̀ tún ṣe bákan náà, a máa pìtàn fún yín, ṣùgbọ́n
tí nǹkan kan bá ṣe Sunday Igboho mọ́ yín lọ́wọ́ a máa foró ya oró o. A máa fi oró a máa fi ya oró. Kò sóhun tí Sunday Igboho ṣe fún yín látayébáyé ní àti ayébáyé òun ni látayébáyé òun ni èèyàn ti ń kúrọ̀sì láti ìlú kan sí ìlú kan láti escape. Kò jalè kò ló passport yín kí lè dá dúró tó àkókò yìí fún. Ẹ ti ń gbàbọ̀dè president Kútọ̀nù ẹ ti ń gbàbọ̀dè ẹ̀yin tẹ́ ẹ bá gba àbọ̀dè nítorí pé ìjọba Nàìjíríà promise yín ní one or two things kí n sọ fún yín wọn ò ní múṣẹ ẹ lọ kọ sínú ìwé ìrántí wọn ò lè múṣẹ wàláì ìjọba Nàìjíríà ò lè mú anything tó bá promise yín ṣẹ o. Ẹ ríran wò ẹ fi Sunday Igboho sílẹ̀ ẹ jẹ́ kó máa lọ sí ìlú tí wọ́n ti ń retí ẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ sí Sunday Igboho mọ́ yín lọ́wọ́ a máa fi tàn balẹ̀ a máa ṣe kí ni a máa fi ìtàn balẹ̀. So therefore ẹ jọ ohun tí mo kàn fẹ́ wá sọ fún yín ní ọ̀sán yìí kò pọ̀ rárá gẹ́gẹ́ bí ìran tí Ọlọ́run fi wọ̀n mí ẹ ti ń gba àbọ̀dè ẹ fi Sunday Igboho sílẹ̀ ẹ jẹ́ kó máa lọ ẹ lọ fi kíní yìí wọn ẹ lọ sẹ́ǹdì ẹ̀ gbogbo ẹ̀yin màmá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin àbúrò wa níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́rọ̀ yìí Olúwa ti sọ fún mi ní ọ̀sán yìí wípé ìjọba Kútọ̀nù ti ń gba àbọ̀dè. Ó dẹ̀ máa fètì gbogbo ẹ̀yin ọmọ Kútọ̀nù lọ́dọ̀ àwa Yorùbá nation ó máa fètì a máa fi oró a máa fi ya oró kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Sunday Igboho òṣè yìí ìjọba Nàìjíríà ó ní kẹ́ yọ ọwọ́ òun kúrò ńbẹ̀ kó má dàbí ẹni pé àwọn làwọn sì ń fi ìyà jẹ Sunday Igboho àbí ẹ yọ ọwọ́ ẹ̀ kúrò ńbẹ̀ ó yá ẹlẹ́yìn ni ọwọ́ rẹ̀ wà ńbẹ̀ kí ló wá dé kí ló ṣe tẹ́nìkan ò ṣe rí olórí burúkú tó pè ní pírẹsidẹ́ǹtì yín tó wà ń bẹ̀ sí kò mọ̀ ṣé òun ò mọ̀ pé ẹ̀yin búùtù mọ́tò lòun gbà wọ Nàìjíríà ni ẹ jẹ́ ká sọ̀tọ̀ fún bóyá a lè mọ ohun tó ń ṣe nítorí owó owó balẹ̀ ayé jẹ́ lọ́ọ̀yà ń parọ́ nítorí owó ọlọ́pàá ń parọ́ nítorí owó àwọn àmì tá a dojú okùn lé àwọn náà ń parọ́ nítorí owó Air Force ń parọ́ nítorí owó everybody wa ń parọ́ nítorí owó tá lálẹ́ tó lè fi ọkàn tán nítorí owó everybody they are lying. Everybody is lying all in the name of money. Owó ló fẹ́ ràn yín lọ sí ìjọba ọ̀run àpáàdì. Tẹ̀yí ìjọba Kútọ̀nù Olúwa ní kí n sọ fún yín o. Ẹ fi Sunday Igboho sílẹ̀ kẹ́jẹ́ kó máa lọ. Tí nǹkan bá ṣe Sunday Igboho mọ́ yín lọ́wọ́ pẹ́ńrẹ́ tí yín ta tí yín bàjẹ́ ayé yín rún wàláì ayé yìí ṣe kí ni oorun tí yín bàjẹ́ rẹ́kọ̀dì yín bàjẹ́ láyé àti lọ́run nínú ayé yìí àti lọ́run bí nǹkan bá ṣe Sunday Igboho mọ́ ìjọba Kútọ̀nù lọ́wọ́ tí ẹ ò jẹ́ kí Sunday Igboho máa lọ láyọ̀ àti àlàáfíà Olúwa ní kí n sọ fún yín pé a máa fa ìjọba yín ya ẹ lọ kọ sílẹ̀ àsọtẹ́lẹ̀ ni o ẹ ò kú gbà mí gbọ́ tó bá pé ohun Olúwa là ń gbọ́ látọjọ́ yìí ni mo mọ̀ pé ìrìn àjò yá ti rìn àwa ti rẹ́dì ẹ lọ gbàgbé ẹ̀ ṣùgbọ́n èèyàn kan ò ń dá jẹ́ àwàdé ènìyàn kan kì í dá ja ogun kì í ṣe ogun kọ́tọ́ di ogun ló ń pè ní no retreat no surrender
bí wọ́n ń pa àwọn èèyàn lọ àwọn èèyàn sì tún máa jáde níṣẹ́ ṣùgbọ́n kì í ṣe ogun tẹ́pọ́n máa múyàn kan tí gbogbo yín máa wá lọ jókòó sílé. No, mi ò ní sọ kọjá bí tí mo sọ dé lórí ọ̀rọ̀ bẹ̀yẹn. Olúwa ti sọ ọ̀rọ̀ rẹ̀ dì tó yẹ pé ẹ̀ ń tẹ̀lé ni. Ọ̀rọ̀ yìí á ti yanjú, á ti ṣe bó yẹ kó ṣe ṣe. Ìfẹ́ inú ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń ṣe, ẹ ò ṣe ti Ọlọ́run. Olúwa ló rán mi, èmi kọ́ mo ló rán mi. I am not an agitator. I will continue saying that. I am a prophet. I am a spiritualist. I run a spiritual church and I do spiritual work. God sent me to you. Gbogbo ẹ̀yin ọmọ Kútọ̀nù pátá, ẹ̀yin èèyàn ńlá Kútọ̀nù tẹ́ ẹ lè dìde lórí ọ̀rọ̀ Sunday Igboho pé kẹ́ ẹ dìde. Tí ẹ ò bá dìde, Olúwa ló sọ. Tí nǹkan kan bá ṣe Sunday Igboho mọ́ yín lọ́wọ́, Olúwa ló máa fa ìjọba yín ya. Wọ́n ṣí ẹ̀ kíákíá, jẹ́ kí gbogbo wọn kó tètè rí, jẹ́ ó dí ọ̀dọ̀ wọn. Nǹkan ò gbọ́dọ̀ ṣe Sunday Igboho mọ́ yín lọ́wọ́ nítorí pé Sunday Igboho ò ṣẹ̀yìn, ẹ release ẹ jẹ́ kó lọ tọ́jú ara ẹ̀ ní Germany gẹ́gẹ́ bí ohun tí Olúwa ní kí n sọ. Tí nǹkan bá ṣe mọ́ yín lọ́wọ́, a máa fa ìjọba yín ya. You are playing tricks lórí àwa Yorùbá nation. Kò sí ohun tí Sunday Igboho ṣe fún yín. Àtayébáyé láti ń da ibì kan bọ́ síbì kan láti escape life wa. Ẹ ṣé gan ni, ẹ ṣí ẹ̀yin màmá wa. God bless you.